Famous on the miss. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburúmáṣe ìjẹta ẹkùn ọkọlọ abákẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá òun náà ní táyé máyàtà mi àgbáyé òun lèmi gan ń gbọ́. Gbẹ̀dùgbẹ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó tí ó sì fọkàn balẹ̀ fẹ́ni kan ò lọ́lá Olúwa ọba ògo dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì yìí ó ní jábọ́ àwọn tó jalè lórí òwú aláwòrán bàbá lókè dákun bá wa kó wọn yọ àti àwọn wáyé sínú ọ̀fìn yáa fi ṣùgbọ́n wà fi ìṣọ́ ẹ̀ṣọ́ kó wá ọmọ Nàìjíríà kọjàgbára lọ agbára ń bẹ lọ àwọn ìjọba wọn o. onílé gbélé o èyí tó ń ṣẹlẹ̀ lórí kòrónà. mọ̀jà mọ̀sá lákòókò fi ń mọ akíkanjú tó mọ̀jà tí ó mọ̀sá ṣe bí irú wọn ló kúkú ń bógun lọ. 1 2 3 4 5 6 7 8 wọ́n pọ̀ náà. wọ́n yọ àti àwọn wáyé sínú ọ̀fìn yáa fi ṣùgbọ́n wà fi ìṣọ́ ẹ̀ṣọ́ kó wá ọmọ Nàìjíríà kọjàgbára lọ agbára ń bẹ lọ àwọn ìjọba wọn o. onílé gbélé o èyí tó ń ṣẹlẹ̀. ẹ sọ pọ́nà wo mo tún báyọ lọ́tẹ̀ yìí Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá mo kà á dórí 8 màá ka 9 10 11 12 13 14 tí kì í bá ṣe àsìkò ó níbi tí mo fẹ́ kà dé ó dẹ̀ ní ohun tí mo fẹ́ fàyọ tí ó jẹ́ pé òǹkà ni mo kọ́kọ́ fi wọlé ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ètò tòní gẹ́gẹ́ bí ìṣe mi máa ṣèbá Ọlọ́run ọba Elédùmarè ìbá Ọlọ́run ọba Elédùmarè ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo ọba tó ti ń bẹ káyé tó máa jáyé ọba tó ń bẹ nígbà táyé ń jáyé ọba tí yóò tún máa jẹ nígbà táyé ò bá tún ní jáyé mọ́ kábíyèsí rẹ Elédùmarè lẹ́yìn Ọlọ́run ọba Elédùmarè ẹ̀yìn Ọlọ́run ọba náà kúkú ni lẹ́yìn Ọlọ́run ọba Elédùmarè ànẹ́yìn ni káyé tó máa jáyé sẹ́ ànẹ́yìn ni Ọlọ́run ọba mi ò lẹ́ni méjì tí mo gbẹ́kẹ̀lé bí kò ṣe ẹ̀yìn Ọlọ́run ọba Elédùmarè àní mi ò lẹ́ni méjì tí mo gbẹ́kẹ̀lé bí kò ṣe ẹ̀yìn Ọlọ́run ọba Elédùmarè Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá Ahmed Ọlọ́ládé mò ń gbádùn ẹ ó ní ohun tí mo fẹ́ fàyọ nínú orin rẹ àti ibi tí mo ti bẹ̀rẹ̀ àti ibi tí mò ń lọ ẹ ṣáà máa bá mi ká lọ. ìjọba ní káàdì iná síra wa lójoojúmọ́ ni ìjọba ń pariwo àti wùlà ẹbẹ̀rún Ọlọ́run wà tí wúrọ̀ sùúrù káàtẹ́lì tó jíṣẹ́ wà ó wà lórí àwọn orí mi ń kọ́ láti tún gbà fáwọn aṣáájú wa kẹ́ẹ̀jẹ́ kágbọ́ràn síjọba lẹ́nu síjọba lẹ́nu kágbọ́ràn síjọba lẹ́nu ẹ jẹ́ kágbọ́ràn síjọba lẹ́nu síjọba lẹ́nu. Ahmed Ọlọ́ládé tó bá ń lọ nísàlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ọmọ Nàìjíríà wọn màmá kí gbé ibi tí mò ń lọ gan ọmọdé yìí. bí ọ̀rọ̀ bá mi sí kírò láyé ọmọ agbájé tó kú jọ sí ó ní kó fún wa lọ síbi tó jọjú tó bá ṣe pé bá ti fún wa lọ síbi tó jọjú àìsàn onílé wọlé wẹ́rẹ́ gbogbo àìsàn yìí tó ń kó tó wọlé wọ́n máa rí solution sí ní kíá. Ahmed mò ń bọ̀ ná ìbéèrè wa tó kọjá tí mo béèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ yàgbé ná mo ní ọjọ́ wo ni a ṣe iṣẹ́ tí a pa òwe pé adìẹ ń jẹ àgbàdo ó ń jẹ òkúta ó máa ń pariwo pé òun ò léyìn ọjọ́ wo gbogbo la ṣe tá a jù sórí ìkànnì nínú òwe náà a ní ìkérègbè tó ní eyín tóun jẹ irin ni tẹ́ bá rántí bá ti béèrè nínú iṣẹ́ wa tó kọjá lọ nìyẹn nínú àtúwọ́ béèrè pé àwọn adárúkọ ọ̀rẹ́ méjì kan nínú iṣẹ́ náà pé kí lórúkọ àwọn ọ̀rẹ́ náà
ọ̀pọ̀lọpọ̀ ló ti dáhùn rẹ́kẹrẹ́kẹ́ kò dáná ṣùgbọ́n ẹni tí ìdáhùn rẹ̀ kún rẹ́rẹ́rẹ́ dáadáa jùlọ gbọ́ láìpẹ́ ó jẹ́ ẹ̀gbọ́n fàdà òun ní ìdáhùn ẹ̀ dáadáa tó pé pérépéré. ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2020 yìí òun náà lájú iṣẹ́ náà sórí ìkànnì tẹ̀tí máa ń wà lóòrèkóòrè. ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2020 yìí ni orúkọ àwọn ọ̀rẹ́ méjì tá a dá nínú iṣẹ́ náà òun náà ni Abíọ́dún àti Abíọ́lá tá a sọ̀rọ̀ nípa wọn. ẹ ṣé púpọ̀ ṣùgbọ́n kí ló fẹ́ níbẹ̀ ẹ ti máa gbáradì ó jẹ́ ọ̀fadà látọwọ́ Ọdúnbàkú food àti káàdì ẹlẹ́gbẹ̀rún kan láti iléeṣẹ́ Arab communication. ẹ ṣé púpọ̀ ń bọ̀ náà Ahmed Ọlọ́ládé bá a tún gbóhùn sókè. lọ́ládé o ọ̀rọ̀ àgbà bí ó ṣẹ́dọ̀ òwúrọ̀ ṣe ń gbọ́ mi o èyí táwọn ń pa àwọn àjèjì kan wọlé kan wá máa fún wa ní ìtọ́jú kò yẹ kó lè ṣẹlẹ̀ lórí ìlédè wa. ihun tá a fi kùnà pọ̀ ihun tá a fi mẹ́hẹ̀ ó pọ̀. Ọlọ́ládé Ahmed òun ló ń kọrin o ẹ máa rò pé abálájí àgbà ni alájí àgbà kọ àwọn náà ti sọ sílẹ̀. Ọlọ́ládé ó wá ń lo ọ̀rọ̀ wọn òun náà tún fi rán wọn létí ẹ máa gbọ́. Coronavirus àti kẹ́kọ̀ọ́ àti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àfi ká wá gbọ́n. ẹ jẹ́ ká ṣàtúnṣe ìlú nàìjíríà wà o ọ̀rọ̀ nàìjíríà o gbogbo ọmọléèwé bàtà wọn jáde wọn ò ríṣẹ́ ṣe ọ̀rọ̀ nàìjíríà o. ṣeun Ahmed Ọlọ́ládé ọmọ túsà lẹ́rìn ó ṣe gan ọpọlọ yóò ní ìjọba. Ahmed sọ tiẹ̀ tiwa náà làwa ń sọ yìí ọ̀nà támed gbà ọ̀nà támed mọ̀ làmed tọ̀ yẹn ọ̀nà táwa náà mọ̀ òun làwa náà ń tọ̀ yìí. ọmọ Nàìjíríà ni wá lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí dásìkò tá à ń sọ̀rọ̀ yìí ọmọ Nàìjíríà ni wá tí gbogbo ẹ̀ bá dẹ̀ ń lọ báyìí tá a bá dá sí a jẹ́ pé a nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ni. October 1st ọjọ́ kìíní ní oṣù kẹwàá yìí a sọ̀rọ̀ wá bá wa sọ̀rọ̀ nígbà tó tún di on the 21 ọjọ́ 21 tí wàhálà tún ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ tún polúkúrú muṣu a tún bá wa sọ̀rọ̀ bó ti ká wa lára tó ṣùgbọ́n a gbọ́dọ̀ panumọ́ ọmọ Yorùbá kì í panumọ́ ọmọ Yorùbá kì í fọwọ́ lẹ́rán lórí ohun tí ó tọ́ ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá a gbọ́dọ̀ máa bára wa sọ nígbàkúgbà a gbọ́dọ̀ máa bára wa sọ lóòrèkóòrè bóyá ó ṣeé ṣe bẹ́ẹ̀ bá rí kan gbá mú ó ṣe ṣe kẹrin rí kan gbá mú. mò ń ka òǹkà lẹ́ẹ̀kan ibo ni mò ń ka lọ orí 100 ni mo fẹ́ kà dé tẹ́lẹ̀ kẹwàá wo iye wákàtí tí mo fẹ́ fi ka iye 100 iye ọmọ ọdún tá a pé lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ ni mò ń ka lọ ṣùgbọ́n nítorí àsìkò kí má bàa dá wa lágara mo ṣe dá dúró níbi tí mo bá dé yẹn ẹ jẹ́ ká gbọ́ polówó díẹ̀ tá bá gbọ́ polówó à á tẹ̀síwájú lórí ètò á wà kán lọ agbami ètò ní pẹrẹwu ẹ ṣe pọ̀. Atrium Fashion Design
iléeṣẹ́ ránṣọránṣọ tó ṣe fi ọkàn balẹ̀ lórí níbi kí a rán oríṣiríṣi aṣọ kódà bí àbímọ́ rẹ́gí. Bẹ́ẹ̀ wọ́n ń ta aṣọ lóríṣiríṣi tí industrial button hole machine gan-an ń bẹ níbẹ̀. Ojúlé kìíní Ahmadiyya Crescent, Ahmadiyya bus stop, Ojokoro, Lagos, Nigeria ni wọ́n wà. Ẹ lè pe Atram Fashion Design sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035618750 tàbí 08138459974. Abstract Fashion Design lẹ́pẹ̀ yẹn. Idealux Paint, iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà lórí kí á po ọ̀dà pọ̀ lóríṣiríṣi àwọ̀ tí ẹ bá fẹ́. Idealux Paint wà ní Abẹ́òkúta. Ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062596254. Idealux Paint lẹ́pẹ̀ yẹn. Ọ̀fadà rice Ọdúnbàkú food tí ó ń ṣe ètò ọ̀fadà rice tiwantiwa, ọ̀fadà rice tí kìí pàkúta, ọ̀fadà rice tó yanrantí, ọ̀fadà rice tí sísè rẹ̀ kò yọni lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń wá alágbàtà. Ọdúnbàkú food ń bẹ ní nọ́mbà 25 Shitu Street, Àdúrà bus stop, Àdúrà Alágbàdo, Lagos, Nigeria. Tàbí kí ẹ pè wọ́n sí 08087028190 tàbí 07039437869. Ọdúnbàkú lẹ pè yẹn. Rafcaf Construction Services, iléeṣẹ́ tó pegedé nínú building services, engineering and general contractor. Gbogbo ohun tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ilé pátápátá ni wọ́n yàn láàyò ní Rafcaf Construction Services. Number 2 Omorege Street off AIT Road ni wọ́n wà. Kọ́lá bus stop, Alágbàdo, Lagos, Nigeria. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08058893838 08127351396. Wise Right Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals. Bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 08024061260. Ẹ pè wọ́n sí 07087024524. Wise Right Ventures lẹ́pẹ̀ yẹn. Arab Communication, iléeṣẹ́ tí wọ́n yan iṣẹ́ printing láàyò. Big banner, calendar, music jacket, poster, t-shirt, ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n bá ní polówó lórí ẹ̀rọ ayélujára àti tẹlifíṣàn, rédíò àti newspaper. Wọ́n sì tún kọ́ni ní eré orí ìtàgé. Kódà wọ́n tún dángájíá lórí estate agent, Lagos and Ogun State, Nigeria. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 07031845126. WhatsApp number wọn ní 08170065700. Arab Communication lẹ pè yẹn. Ẹ ṣé púpọ̀ tẹ̀ sí wa. Ẹ ṣe wùn mí ọmọ Làbákẹ́ aya Ògúnlẹ́yẹ. Ẹ jẹ́ kí n tún wáyalé ilé ẹ̀kọ́ kan kàkà. Tí o bá fẹ́ ọjọ́ iwájú tó ní ìfọ̀kànbalẹ̀ fọ́mọ rẹ, kọ́kọ́ gbìyànjú kọ́kọ́ bá ń kọ nọ́mbà yìí sílẹ̀ 08033279965. Ṣé orí nọ́mbà tó kọ sílẹ̀ yẹn? Ilé ẹ̀kọ́ Basro International School gan-an ni òun ló ní nọ́mbà yẹn. Ilé ẹ̀kọ́ tó yọrantí nínú kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro. Àwọn olùkọ́ wọn pàápàá wọn pèrègede níbi kíkọ́ ọmọ lọ́nà tó yè kooro bíi Western education and Islamic education. Kódà kíkọ́ ọmọ ní èdè Yorùbá tó yọrantí Basro International School wọn ò kéré. Bákan náà day and boarding ilé ẹ̀kọ́ wọn níbo ni wọ́n wà? Number 1 Abbas Romini Street, Láàrá bus stop, Agẹmọ Ìgbè, Lagos, Nigeria ni wọ́n wà. Basro International School ilé ẹ̀kọ́ tí fọkànbalẹ̀ wà fún lórí ọmọ lọ́jọ́ iwájú. Ìwọ lámàrí ọmọ alágbájá wá ronú wò ó. Àìmọye ọmọ aráyé ti wá wọ́n ti lọ. Ragode
lẹ́sẹ̀ kalẹ̀ lẹ́jọ́ kẹ̀tẹ̀ ń fẹ̀ sínú ayé tí fúsì bọ̀ wá bá kó wá gbogbo ilé ńlá ńlá tẹ́ ẹ kọ́ kalẹ̀ ṣé yóò sì ṣe sóore níjọ́ tẹ́ ẹ bá lọ àìmọye gbogbo ẹ á ti ṣe fàṣejù bọ̀rọ̀. ẹ rí ọ̀rọ̀ ọmọ aráyé kúkú lẹ́rí ń àpọ̀jù ọ̀rọ̀ ọmọ aráyé fẹ́ sọ wọ́n dẹranko gbòǹgbò lè rántí ilé tọ́kọ́ bí ọba ṣẹ̀ṣẹ̀ wòwe lọ́jọ́kọ́jọ́ lágbájá ń kọ́lé ayé mi kì í kọ́ tọ́. ọ̀ṣẹ́ mo dúpẹ́ Láńrewájú Adépọ̀jù ẹ jẹ́ kí Láńrewájú Adépọ̀jù yẹn kó máa lọ lábẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́n bá wa lọ́rẹ̀ mi bàbá wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sẹ́yìn fáwọn aṣíwájú wa. Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá. mo mọ̀ pé oníkálukú á rí tiẹ̀ mú nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Líle lórí tá a bá fi ṣe wàláì àfihàn tó ti ń ṣe ní ìkìlọ̀ olódò gan-an òun lè ṣe ilẹ̀ wa. Tàbúrò tó mi dán ẹ wá máa gbọ́ mi ìwọ́kẹ̀ tí mo gbé kókó ọ̀rọ̀ yìí lásán kọ́ kíkó wá wá ọ̀rọ̀ jọ. gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ tá a ti gbọ́ kí n tó gbọ́ ìwọ́kẹ̀ ni wọ́n pe àkọ́lé àwọn wọn yẹn pé ta ni ẹ́ ipò wo ló wà ààyè wo ló wà ìwọ́kẹ̀ níwájú Ọlọ́run bá ọba Elédùmarè ẹ̀yin wà nípò lọ́jọ́ tèmi bẹ́ẹ̀ bá ti ṣayé sí ẹ̀ bá ń bẹ̀. Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá lórí ẹ̀rọ ayélujára tí gbogbo wa mọ̀ bí ẹni mo wó YouTube wa Arab Ilo TV ẹ ṣáàtì lọ́nbẹ̀ ẹ bá wa pàdé Instagram arabishola.ilo ẹ bá wa ń bẹ̀ WhatsApp number wa 081-700-65700 ẹ bá wa ń bẹ̀ tó bá sì jẹ́ Facebook wa náà ni Arabishola Ilo -Megida ẹ bá wa ń bẹ̀ pẹ̀lú ẹ sì lè pè wá fún àmọ̀ràn tàbí káwá bá yín darí ayẹyẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 070-3184-5126 ẹ bá wa pàdé àwa ní tiyín ẹ̀yin ní tiwa. Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá tá a máa ń mú sórí àwọn ìkànnì ní gbogbo ìgbà lóòrèkóòrè lásìkò kásìkò ibikíbi lẹ ti lè gbọ́ wa àyèkáyè lẹ ti lè gbọ́ wa ìgbàkígbà lẹ lè gbọ́ wa ibikíbi tẹ́ bá já ti wà ẹ ṣáà ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ tẹ̀ sáàyè náà ẹ bá wa pàdé. Èmi náà kúkú ni èmi tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ nínú owó Arabishola Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín náà kúkú ni Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yàn jẹ wọn kọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tepọ́n ọ̀rọ̀ gọ́gọ́ wọn á mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀ èmi lọ̀tà pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò èmi gangan lọ́mọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé káfàtà ọmọ oníṣàgá òkúmasì ọmọ akéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgà nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ọmọ Yésù kò bá ń gbóṣe ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn èmi tún lọ́mọ Sàláwù Agbére nígbẹ́ Ìgbẹ́sà ọmọ ilẹ̀ ọmọ adágùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè ọ̀gbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọ́rọ́ bomi ọmọ olúbàmísì ọmọ àjànà ńlá lóde ìgbé Elédùmarè bá mi kẹ́ màmá mi ìyá Arab alájà èmi nìkan kọ́ ni mo wà lórí ètò èmi àtàwọn èèyàn mi ni àwọn ìlẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ tí wọ́n so máa kéré gbèmí tí ṣẹ̀kẹ̀rẹ̀ mi fi dún ṣe ní gbogbo ìgbà ọlọ́wọ́ bọ́tì ni wa ọmọ tó wó la wí ayọ̀pọ̀ ẹ̀kú iṣẹ́ á ṣe déédéé rè aya Ògúnlẹ̀yẹ kúkú wà bíbá yìí pẹ̀lú mi àwọn ẹ ti rí wọn tẹ́lẹ̀ kí n tó wí aya Ògúnlẹ̀yẹ ọmọ làbákẹ́ àjọ wà lórí ètò tòní ni àjọ ṣe déédéé rè ẹ ṣe mo dúpẹ́ ẹ gbádùn ajùlé ni mò ń bọ̀ náà mi ì tí ì dé. Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá ó dáa náà ẹ̀yin èèyàn mi tí a rántí pé àdéhùn lẹ bá wa ṣe ẹ bá wa ṣàdéhùn kẹ́ tó dépò abẹ́ ti gbàgbé ní pé ẹ bá wa ṣàdéhùn. Arákùnrin Tiamiu ọ̀rẹ́ mi àtàtà Abdulwasiu Askari Anobi òun náà kú dá sọ́rọ̀ yìí ó rán wa létí lórí àdéhùn ṣíṣe ọlọ́wọ́ bọ́tìnì ẹ jẹ́ ká gbóhùn lẹ́nu ẹ̀ kó rán wa létí lórí àdéhùn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu lima taqulun
تفعلون كبرى مقت عند الله أن تقولوا ما لا تفعلون. àtẹlẹsìn mùsùlùmí àtẹlẹsìn kírísítẹ́nì gbogbo wa ló bá wí. ká má déhùn ṣe ká bẹ̀rù Ọlọ́run Ọba. ẹ jẹ́ ká mi mú àdéhùn ṣẹ ká bẹ̀rù Ọlọ́run. àdéhùn ṣe pàtàkì. ẹrù Ọlọ́run ní àlùkáwà ní. bẹ́ẹ̀ni. ká ṣàdéhùn ká má tẹ̀lé ẹ̀ṣẹ̀ ńlá ní. kí ẹ rántí àdéhùn tẹ́ bá wa ṣe nígbà tẹ́ fẹ́ dépò. gbogbo ohun tí Ọlọ́ládé Ahmed tó sọ fún aṣíwájú nínú orin ẹ̀ gbogbo ẹ̀ lè máa ṣàdéhùn fún wa. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. ọlọ́sàdéhùn tó nílé múṣẹ àdéhùn ṣiṣẹ́ owó ojúre lọ ẹ bá jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. ọlọ́sàdéhùn tó nílé múṣẹ àdéhùn ṣiṣẹ́ owó ojúre lọ ẹ bá jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. àlùkáwà ní ẹrù Ọlọ́run ní. ọlọ́sàdéhùn tó nílé múṣẹ àdéhùn ṣiṣẹ́ owó ojúre lọ ẹ bá jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. mo bọ̀ jẹ́ kí wọ́n kọ́ lọ abami ètò ẹ bá mi tẹ̀ lọ́lẹ̀ díẹ̀ náà mo ń bọ̀ broda Abdulwasil Tiamiu Askari Anabi ẹ ṣé mo dúpẹ́. kí lè tó tèmi kí ló dálé lórí àkànlò èdè náà láti fi bára wa sọ̀rọ̀ lénìí kí lè àkànlò èdè náà wá dálé lórí. tá a bá ń sọ fún èèyàn pé ó dá ni lágara pé ó dẹ̀ wá dá mi lágara a máa ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ń lò lórí pé àpọ̀jù nǹkan pé fàpẹ̀rẹ̀ nísìnyí téèyàn bá ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀ bá ti pọ̀ jù tó wá dáyàn dúró ó dẹ̀ wá dá mi lágara ọ̀rọ̀ yìí ti pọ̀ jù tàbí ó ṣàdéhùn fún mi pé mo fẹ́ ṣe nǹkan báyìí fún ẹ tí mo ti lọ gbẹ̀mí le tí wọ́n á dúró retí tí mi ò rí nǹkan ó dá mi lágara àkànlò èdè nínú ẹ̀wà Yorùbá bọ̀ wọ́n máa sọ pé ìrètí pípẹ́ máa ń mọ́kàn ṣáko àkànlò èdè ni ó dá ni lágara. ihun tí wọ́n fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ tèmi tí mo fi mú àkànlò èdè yìí wá ni pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi níbi pé mo fẹ́ ka òǹkà ẹ lórí 100 ẹ wo láti ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tí tó fi dórí ọdún 100 ọdún tá a pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò dá mo sọ ní ọjọ́ kìíní oṣù kìíní tá a ṣe àjọ̀dún ọdún yìí bá a pé 100 mo sọ yìí pé yóò dá Nàìjíríà gòbẹ̀ta kíruwa ètò dáyé tí wọ́n fi dàgbà tá a dé àsìkò tá a dé yìí Nàìjíríà gòbẹ̀ta náà ni ẹ ti dá wa lágara ṣé bóun làwọn ọ̀dọ́ wa pọ̀pọ̀ pé ẹ dúró náà ṣé bá a ṣe máa lọ rèé bá a ṣe wà rèé ẹ gbogbo àti wọ́n ti dá wa lágara àwọn tó ti ń pariwo yóò dá gbogbo ọmọ àtúntì dàgbà àwọn náà máa ń dàgbà lọ rèé yóò dá làwọn ọmọ táwọn máa bá ṣe báwọn kan ló jàjà agbára tí wọ́n fi gba òmìnira tí wọ́n fi kúrò lọ́wọ́ òyìnbó amúnisìn ẹ jẹ́ káwa náà gbìyànjú láti dìde káwa náà kájà fẹ́tọ̀ wa èyí tí wọ́n dá wa lágara yẹn yìí ó tó gẹ́ ẹ jẹ́ káwa náà jà láti jà fẹ́tọ̀ wa láwọn ọ̀dọ́ fi dìde wọ́n dẹ̀ náà fẹ́ ja ìjà yẹn lọ́nà tó rọrùn lọ́nà tí ò ní mú wàhálà wá lọ́nà tí ò ní mú ìtàjẹ̀sílẹ̀ wá ẹ wo bí tó yọrí sí àwọn ọ̀dọ́ yìí ò ní lọ́kàn láti fi mú ẹ̀mí ara wọn lọ wọn ò ní lọ́kàn láti fi bà nǹkan ìjọba jẹ́ wọn ò ní lọ́kàn láti fi polúkúrú mu fi nǹkan gẹ́gẹ́ bí tí wọ́n bá wa sọ ní ọjọ́ 21 wọn ò ní lọ́kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà ẹ wo bí tó wá yíwọ́ sí tó bá jẹ́ pé ẹ̀yin náà ni ẹ̀yin ni Ọlọ́run nìyẹn tó bá lè jẹ́ pé ọ̀nà míì ló gbà yọ ẹ̀yin ni Ọlọ́run nìyẹn ó yí Ọlọ́run jù wá lọ gbogbo ẹ̀mí tó ṣègbé ṣáwọn yẹn bógun lọ ni Ọlọ́run bá wà lókè gbogbo wa la máa jẹ́jọ́ níwájú Ọlọ́run bá gbogbo wa la máa jẹ́jọ́ ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ yìí tẹ́ ẹ dá wa lágara ó ti tó gbogbo tẹ́ ẹ ṣàdéhùn fún wa pé máa ṣe fún wa ẹ ṣe fún wa àǹfààní tèmi náà ní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lọ́jọ́ 21 àǹfààní tí mo ní tèmi náà ń lò yìí èmi ò ń bèébú mi ò tiẹ̀ lóògùn arìnrìn débi tí màá jáyán àmọ̀ràn lèmi ń gbà yín tó bá dé tí ìgbọ́ yín ẹ gbìyànjú kẹ́ ẹ mú lò láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó yẹ kó dé ẹ gbìyànjú kẹ́ ẹ mú lò ẹ gbìyànjú láti lo ohun tó wà ní kápá oníkálukú yín láti jẹ́ kí Nàìjíríà gòkè àgbà
gbogbo àwọn ọmọ Yorùbá tá a wà pẹ̀lú wọn tá a lágbára tá a lẹ́nu lọ́rọ̀ tá a jákọ ni gẹ́gẹ́ bí ètò wa ẹwà Yorùbá ẹ jẹ́ ká gbé ẹwà wa yọ ẹ jẹ́ ká lo ẹwà wa láti fi tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ó dá mi lójú pé tí ilẹ̀ Yorùbá tá a bá dúró déédéé pẹ̀lú ẹwà wa pẹ̀lú ẹ̀kọ́ wa Nàìjíríà dá Nàìjíríà gòkè àgbà àdéhùn ṣíṣe ó ṣe pàtàkì tá a bá ṣàdéhùn tán mímú ṣe àdéhùn yẹn ó ṣe pàtàkì ó dáa púpọ̀ jù yìí tẹ́ ẹ dá wa lágara ti tó gẹ́ mi wá dúró síbẹ̀ ẹ̀yin ìjọba tí yín nìyẹn ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ gbìyànjú láti jàjà agbára wípé èyí tí wọ́n dá wa lágara ìpó tó gẹ́. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin ọ̀dọ́ inú wo ni ò bá bí yín báyìí tẹ́ wá jẹ́ ká máa ba ọjọ́ ọ̀la wa jẹ́ kódà ẹ wo ohun tẹ́ tún jó níná iléeṣẹ́ amóhùnmáwòrán ẹ̀ ń jó níná gbogbo ọkọ̀ bọ̀gìnì tíjọba rà sílẹ̀ tá à ń lò tó jó ohun èlò tí wọ́n ń bí báyìí nílẹ̀ Odùduwà ẹ̀dẹ̀ tún jó níná ẹ jẹ́ ká ṣe làákàyè kí ló dé gbogbo tá à ń jó yìí yẹ kọ́ ló máa jẹ́ àtúnṣe fún gbogbo tó ṣẹlẹ̀ gbogbo tá à ń jó yìí kọ́ ló máa jẹ́ àtúnṣe òun kọ́ làtúnṣe ohun tó bá ti bàjẹ́ ò túnṣe mọ́ kódà tí wọ́n bá fẹ́ túnṣe tá bá sọ pé ilé ọba tó jó ẹwà ló bù sí ṣé owó yẹn owó tó fẹ́ fi túnlẹ̀ ọba ṣe yẹn ṣé wọ́n lè fi ṣe nǹkan míì ni ló fi jẹ́ pé ohun tó bàjẹ́ náà tuntun ṣàtúnṣe ẹ jẹ́ káyé ṣe báyìí kódà káyé ba nǹkan jẹ́ kí yẹn kọ́ làtúnṣe yẹn kọ́ ló máa jẹ́ pé yẹn kọ́ ló máa jẹ́ àtúnṣe nǹkan tó wà ńlẹ̀ yìí tíjọba bá kọ̀ tí wọ́n bá ṣojúṣe tiwọn ṣó wáyé káà náà tún máa ba nǹkan jẹ́ káyé chikú para wa mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé mọ̀jà mọ̀sálà máa akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ sáírù wọn ní bógun lọ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ẹ tún lọ sáàfin ọba ẹ lọ gbá ọ̀pá àṣẹ ọba kí lẹ fẹ́ fi yẹn ṣe kí ni ọ̀pá àṣẹ kí ló kan ọ̀pá àṣẹ nínú tó wà ńlẹ̀ yìí kí la tún fẹ́ fi yẹn ṣe kò tiẹ̀ sí ọ̀wọ̀ kò sàpọ́nlé fọba wa mọ́ nílẹ̀ Yorùbá ẹ mọ̀ pé ẹ̀wà Yorùbá lè tó wà ìdálé lórí gbogbo tó bá máa gbé Yorùbá lárugẹ tó bá máa pọ́n Yorùbá lé lèmi máa ń fọwọ́ sí kí ló dé ọ̀pá àṣẹ ọba wa táwọn ẹlòmíì ò bá ka ọba wa kún àwa gbọ́dọ̀ kọ́ bá tiwa kún tẹ́lòmíì ò bá pọ́n ọba wọn lé àwa gbọ́dọ̀ pọ́n ọba tiwa lé ẹ wá lọ gbé ọ̀pá àṣẹ ẹ lọ balẹ̀ ọba jẹ́ kódà ó ìgbẹ̀yìn ẹ ò kí ń yọrí sí rere o ẹ jẹ́ ká ṣe dẹ́ẹ̀dẹ́ẹ́. ẹ ṣe gbogbo ẹni tó ti papòdà nínú wa Ọlọ́run ọba bu yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn Ọlọ́run á tú àwọn òbí wọn nínú gbogbo ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wá ó yọ Ọlọ́run ọba èmi ò kúkú mọ̀ kankan mi kúrò lé mi ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ bá wá ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri tẹ́ fi ń da Nàìjíríà láàmú ó kùn yín ọkọ̀ lọ́hùn ohun tí ò ṣẹlẹ̀ tẹ́ ẹ sọ pé ó ṣẹlẹ̀ ó kùn yín ọkọ̀ lọ́hùn Ọlọ́run ọba ojúkọ tuntun tó gún wá sí pẹ̀lú àga aláràsí rẹ̀ òye rẹ̀ ó yé gbogbo ayé àti ọ̀run tẹ́ bá ti tẹ àtẹ̀jíṣẹ́ yín pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ parọ́ oríṣiríṣi ohun tí ò ṣẹlẹ̀ ẹ sọ pé ó ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní da gbogbo ọkàn Nàìjíríà láàmú àwọn tó jókòó sílé wọn tó yẹ kó fọkàn balẹ̀ wọn á tún bẹ̀rẹ̀ sí ní ọkàn wọn á tún bẹ̀rẹ̀ sí ní polúkúrú muṣu wàhálà tún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ á tún ṣẹlẹ̀ mo nínú ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ wọ́n gbé kíní kan sórí ẹ̀rọ ayélujára ẹni yẹn ń gun kẹ̀kẹ́ lọ bó ṣe gun kẹ̀kẹ́ lọ àwọn kan dúró lábẹ́ igi ìkan wa gbádá oríṣiríṣi àwọn ọ̀ṣọ́jà ń ṣe ìjíròrò bí ẹ wá ṣe rí ewé tó fẹ́ já ló bá sáré pé kẹ̀kẹ́ ẹsẹ̀ kan ó kàn fa àdáyọ láti lọ gé igi ní ẹ̀ ayé kọ̀nà kí àwọn tí ó wà bẹ̀tẹ̀ tàbí mẹ́yìn kan súnmọ́ yìí pé kí ló fẹ́ fi àrà lọ́ bá mú eré wọ́n ti ṣe ra wọn léṣe ẹni yóò sì rí tí wọ́n rò ó kàn gègé ó kàn lọ ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ẹ ní tí ì rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹyẹ ikú tó fẹ́ pa yẹn tí ì rí ẹ̀ tí ì mọ̀ ẹ ti gbọ̀pọ̀ jẹ́ ẹ ti bara jẹ́ ẹ ti darí láàmú ẹ̀bí yín dẹ̀kọ̀ ẹ̀bí àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ ni kì í ṣe gbogbo àwọn oníròyìn pátápátá tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ ló ń hùwà yìí ìtí àwa tá a jẹ́ kankan tá a mọ kankan nípa àròyìn tá a ń dálẹ̀ ló pọ̀ ju ìta ń dálẹ̀ ló pọ̀ ju tá a fi pa kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà jẹ́ nínú ẹ̀ Ọlọ́run bá mọ tẹ̀lé àtúmọ̀ adá fẹ́yìn náà ẹ̀yin oníròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ bá ti rí kíní kan lórí platform ẹ̀ sáré gbé gbogbo ẹ̀ tún ti sẹ́ndẹ̀ sẹ́lómi ẹ̀ tún ti gbé ẹ̀ tún ti jù sílẹ̀ mi á ti tọ̀kárí wọ́n pa lágbẹ́já wọ́n pa tàmẹ́dù ohun tí ò ṣẹlẹ̀ ẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ kí ló dé ìròyìn rere ò tẹnu tí yín wá ìròyìn tó rere ò tí ọ̀dọ́ tí ń jáde àfi ìròyìn burúkú ìròyìn tàbí da Nàìjíríà láàmú kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀ẹ́dẹ̀ rántí ibi tẹ́ ẹ lọ tẹ́ máa jábọ̀ gbogbo iṣẹ́ tẹ́ gbé láyé wá ṣe kódà mò ń bọ̀ náà. bẹ́ẹ̀ni wàláì bẹ́ẹ̀ni gbogbo ọdún tẹ́ ti lò sẹ́yìn ẹ lè gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ẹ lè rí mọ́
fún láyé báyìí àfikẹ́ tètè ya yíwà padà kẹ́ẹ̀rọ lórí ọ̀rọ̀ ara yín ó ṣe oúnjẹ rẹ Abdulsalam Abdulaziz Abiodun. ipò tẹ́ wáyé tó bá jẹ́ gbére ni ẹ̀ ní débẹ̀ o ipò tẹ́ wáyé tó bá jẹ́ gbére ni ẹ̀ ní débẹ̀ ẹ̀rọ tí àwọn kan ló ń lò lánàá àwọn kan ẹ̀yìn ń lò lé ní báyìí àwọn kan ló máa lò lọ́la àwọn tẹ́ bá ṣe sílẹ̀ dẹ̀ lọ́wọ́ aráyé máa lò pẹ̀. wọn fẹ́ gbọ́rọ̀ kú ibi tẹ́ máa kú gbogbo yín lẹ̀ máa kú èmi tí mo bá sọ̀rọ̀ kan máa kú gbogbo àlà máa kú kí lè fẹ́ dé bá tẹ́ bá kú tán ẹ jẹ́ ká ronú lé lórí. ó bá mi wí o àwọn bẹ́ẹ̀ mi náà wí. kò sí yàtọ̀. ọba kì í má kọrin ayé àtijọ́ wọ́n ti ń mú nísìn sọ̀rọ̀sọ̀rọ̀ ayé àtijọ́ wọ́n ti ń mú nísìn wọ́n ti wà ní pòlísì wọ́n ti ń lo agbára wọn ń ṣe agbára lò tọ́ba gbé agbára kínkínní fẹ́ lómi báyìí á ti sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ọba á máa ṣe agbára á máa ṣí lò àwọn tó wà lábẹ́ ẹ̀ wọ́n ti rí wọn gẹ́gẹ́ bí ẹni pé wọn ò lè jẹ́ nǹkan kan mọ́ tí ò dẹ̀ mọ́ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la láì tí ì kú ẹ gan ẹni tó wọ́n rò pé wọ́n jẹ́ gàba lé lórí nísì ó tún lè jẹ gàba ojú gbogbo alóṣè kì báwọn kan ló wà nípò yẹn lánàá tí wọ́n ṣe yẹsà fún kì báwọn ti ṣe yẹsà fún ẹ nísì. ẹ má bínú kó ṣe kábílẹ̀ ara mo ṣe sọ̀rọ̀ ẹ̀rọ mẹ́ta ni mo bá bí lọ́jọ́ tèmi mo ń bá ìjọba wí mo ń bá ẹ̀yin ọ̀dọ́ wí mo ń bá ẹ̀yin oníròyìn ẹlẹ́jẹ̀ mo ń bá yín wí ẹ̀yin lẹ́ ń da Nàìjíríà rú ẹ̀yin lẹ́ jẹ́ kí Nàìjíríà kólúkúrú muṣu ẹ ṣe ṣọ́ra ẹ̀ ṣe jẹ́ ká ronú wò mo ti gbọ́ ọlọ́run àdúró ti wà àdúrà wá gbà ó ṣeun Abdulaziz Abdulsalam Abiodun ẹ ṣé mo dúpẹ́ Saoty arẹwà ó rẹwà lóhùn ó rẹwà lédè ó rẹwà lójú ọlọ́run bá ò ní paná làákàyè láéláé. iṣẹ́ ọpọlọ tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lénìí iṣẹ́ ọpọlọ ọ̀rẹ́ mi kan ni wọ́n bí wọn ní Táyé Kọ́yìn ọkùnrin ó jẹ́ Táyé obìnrin ó jẹ́ Kẹ́hìndé ṣùgbọ́n gbà tí wọ́n máa bí ọkùnrin yẹn wọ́n bí láláì lẹ́sẹ̀ ìyẹn Táyé yẹn wọ́n bí láláì lẹ́sẹ̀ Kẹ́hìndé òun lẹ́sẹ̀ òun ó rìn déédéé ó rìn dáadáa ó pegedé ṣùgbọ́n abarapá ni Kẹ́hìndé Táyé wá jẹ́ ó ní ìpèníjà ara nípa tẹsẹ̀ kò lè kéwú kò lè kàwé kò lè kọ́ṣẹ́ tí gbogbo wa ti rí tí gbogbo àwọn èèyàn ti rí ní pé bùkátà wàhálà lè máa dá sílẹ̀ fáwọn wọn bìkítà nípa rẹ̀ tààrà. Kẹ́hìndé ó kàwé ẹ wá wo ṣe ọlọ́run ọbẹ̀ Elédùmarè Táyé wá gbé ọpọlọ rẹ̀ kalẹ̀ pé ṣé bóun ó ṣe máa bá gbèsè ayé tòun lọ rèé ó wá bẹ̀rẹ̀ sí ní lọ sí ọjà bó ṣe ń dàgbà ó ń lọ sọ́jà ó ń lọ bá wọn náà báàgì ẹnu àpò ráìsì ó ń lọ bá wọn náà báàgì ẹnu àpò ráìsì pẹ̀lú ọpọlọ rẹ̀ ẹ̀wòṣẹ́ ọlọ́run ọbẹ̀ Elédùmarè kò kọ́ níbikíbi ó kàn lọ́wọ́ fojú sí ó ń lọ sọ́jà bá ń bá wọn rẹ̀ títí ó fi bẹ̀rẹ̀ sí ní ran lọ́jọ́ tèní ilé ara rẹ̀ ló ń gbé Kẹ́hìndé ó ti kọ́lé lọ́jọ́ tèní ó níyàwó ìyàwó rẹ̀ rẹwà jù lọ́jọ́ tèní ọmọ ń bẹ lọ́ọ̀dẹ rẹ̀ iṣẹ́ ọpọlọ ni o má rọra ẹ pé o àṣekáyé tó ń kó wa ipòkípò tó ń kó wa ibikíbi tó bá ti bá rẹ má rọra ẹ pé gbìyànjú ló ọpọlọ rẹ pọ̀ báwo ló ṣe lólé agbèsè ayé rẹ táyé tiẹ̀ náà yóò fi jẹ́ téèyàn arọ tí ò lẹ́sẹ̀ ó wá dẹni tó ń fún ẹni tó lẹ́sẹ̀ tó kàwé ó fún lówó ó ń gbé ìyẹn ń gbé bùkátà wá sọ́dọ̀ ẹ̀ ó má tún jọ ìyẹn rẹ orí ìtàgé ó tún ya fíìmù ó ya sinimá tí ara ẹ̀ fún rẹ̀ bí tó gbé lówó lọ́wọ́ dé iṣẹ́ ọpọlọ tèmi nìyẹn ọlọ́run bá dúró tí wàá ṣe á ṣèkún làákàyè wa ọpọlọ wa á lè lò sọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ti ń gbọ́ mi látàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ti ń tẹ́tí sí mi látàárọ̀ ká tó máa relé ẹ jẹ́ kọ́kọ́ kí àwọn ọlọ́jọ́ bíi ìjẹta lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 23 oṣù kẹwàá ọjọ́ Jímọ̀ ló bọ́ sí àáfàá mi àáfàá Lukman Àríṣekọ́lá ọmọ Àlìgàsáálì
àfáàmì àtàtà ọjọ́ 23 oṣù kẹwàá ní ọjọ́ ìbí wọn ẹ ṣe ọ̀pọ̀ ọdún láàyè àti láàyè rẹ̀. bákan náà Tóbilọ́lá Yusuf ọmọ owó ní kókó òun àti àfáàmì wọn jọ pa ọjọ́ ìbí papọ̀ ni ọjọ́ kan náà ní ọjọ́ ìbí wọn ẹ̀pẹ́ láyé ẹ̀pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń pẹ́ ọlọ́run bá ò ní fi kú payín ní rèwerèwe ẹ dàgbà àwọn òbí yẹn á jèrè yín. tá a bá ń kọ ọ̀rọ̀ tá à ń fi kọ́má semicolon àkókò máa dé full stop ní gẹ́gẹ́ bí àṣà lóyìnbó ọkọ̀ òdẹ̀ níròkun kó rọ̀ṣà kó má fàbọ̀ fílẹ̀ bùté tá a bá wá gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀ á gbé ti síbì kan. ètò wa tèmi adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ti wà pẹ̀lú wa látàárọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ wà pẹ̀lú mi ní gbogbo ìgbà láàyè káyè lásìkò kásìkò látòrí ọ̀gá mi pàtàkì ọ̀nàrẹ́bù Kọ́láwọlé Wàsíù mo bólúwa dúró aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin Ìpòkíà Yewa South Constituency mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín olóṣèlú yàtọ̀ sí olóṣèlú àwọn olóṣèlú gidi ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alhaji Mufadil Ọmọbánkọ́lé aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Master Project Limited mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Alhaji MM2 mo dúpẹ́ lọ́wọ́ yín náà ọ̀rẹ́ mi pàtàkì láti òkè òkun lọ́hùn mo dúpẹ́ lọ́wọ́ yín arákùnrin Abdulmajid ọmọ Adéjùmọ̀ mo dúpẹ́ lọ́wọ́ èèyàn mi pàtàkì náà láti òkè òkun Abdulgani ọmọ Paríọlá kódà wọ́n ń gbé ètò mi yìí wọ́n ń gbé lárugẹ púpọ̀ lókè òkun lọ́hùn gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ Yorùbá lọ́hùn ni wọ́n ń jù sí pé ẹgbọ́ inú mi dùn púpọ̀ Ọlọ́run bá mi gbé iṣẹ́ tí náà á bá mi gbéga ní gbogbo ọ̀nà ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àfáà mi pàtàkì Muhammadu Qasim ọmọ Oyèkọ́lá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ ọpọlọ yín ò ní jọba gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ dúró tì mí ní gbogbo gbà bàbá mi Big Abbas ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á bá mi dúró tì yín Ọlọ́run á wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin tájọ wà pẹ̀lú mi látàárọ̀ ní ilé agodo bíbá yìí ọmọ tó wọ́láwí Ayọ̀pọ̀ ẹ ṣé mo dúpẹ́ ọmọ kékeré ní ẹ̀dá àgbàlagbà ẹ̀ mọ̀wé yín o ẹ̀ ní ṣìṣì lágbára Ọlọ́run bá àwọn òbí yín á jèrè yín ọmọ Bọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀ ọmọ wọn ní sẹ́rí oṣù Àkẹsàn ajá mi Ọlọ́run àdúró ti wà àdúrà wa gbà wọn wálé ní ṣùgbọ́n pẹ̀lú òkúta náà bá gbogbo tó ṣẹlẹ̀ àti lọ́lẹ̀ láwúráwúráwú àjọ pàdé nínú ètò tó ń bọ̀. aya Ògúnlẹ̀yẹ ọmọ Làbákẹ́ àwọn ti wà pẹ̀lú wa àjọ wà nínú ètò ní Ọlọ́run bá jẹ́ kárí ara wa pẹ́ àjọ lájọṣepẹ́ lágbára Ọlọ́run bí Elédùmarè àdúrà wa gbà o gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá lágbolé Arábù Ìṣọ̀lá níbi tá a ti ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà láàyè káyè ẹ ṣé ẹni tó jẹ ẹ̀bùn wa tèmi alàgbà Abdulfatai táńtọ́ lọ́hùn láti ìlú Adó-Odò àwọn ni wọ́n jẹ ẹ̀bùn wa tí ìta ṣe kọjá àwọn náà jẹ ẹ̀bùn wa alàgbà Abdulfatai tí gbogbo èèyàn wọ́n sì táńtọ́ lọ́hùn láti ìlú Adó-Odò àwọn náà jẹ ẹ̀bùn wa ẹ ti jẹ ọ̀fadà ráìsì láti iléeṣẹ́ Ọdúnbàkú pẹ̀lú káàdì 1000 kan ẹ ṣé púpọ̀ Ọlọ́run àbá mi dúró tì ẹ̀yin náà ohun tá a fẹ́ mú wá lénìí fún ìbéèrè wa tá a fẹ́ mú wá lọ́tẹ̀ yìí ọjọ́ wo gan-an la bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ẹwà Yorùbá tá a jù sórí afẹ́fẹ́ ọjọ́ wo gan-an la bẹ̀rẹ̀ kí ni àkọlé yìí tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọjọ́ wo gan-an la bẹ̀rẹ̀ ètò yìí kí ni àkọlé tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹni tó bá gbà nínú ètò tó ń bọ̀ pẹ̀lú ojúrere tọ́lọ́run bàbá náà yóò jẹ ọ̀fadà ráìsì yóò sì gba 1000 kan káàdì ẹ ṣé púpọ̀ orúkọ tèmi ò yí padà èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Arábù Ìṣọ̀lá megídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yànjẹ ẹkùn ọkọ Làbákẹ́ méjì pọ̀ èmi náà ni èmi náà máa bá ẹ̀yin náà máa àjò bára wa ṣe pẹ́pẹ́pẹ́ èmi á máa sọ wípé adúró má sẹ̀ nínú orí gbà èyíkéyìí tá a bá ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká tẹra mọ́ yóò kúkú dáa lọ́jọ́ kan.